It is a trampling upon my fundamental human rights. You are stupid and you are a bastard. Gbogbo kíkí tó wà wà lónìí kọ́ sí bẹ́ẹ̀ kọ́ pàtàkì lọ wá jẹ́ wà. Ìmọ̀ níkà o kò gbóhùn àṣebí. Bàbá Ṣèpàdé sọ fún mi. Lọ́pàdé sọ fún mi kó wọn apàdé lọ́kọ̀. Nínú ilé ìlú ti sọ. Ẹ mú ajá lọ́wọ́, ẹ mú ẹkùn lọ́wọ́, ẹ wá fẹ́ fi ìrù ẹkùn lé ajá lọ́wọ́. Ṣé àrùkọ́ lè ṣe é ṣe ni? Agbanilágbà wọ́n mi dáwọ́ lè. Ẹni sùn. You shut up! Shut your dirty mouth up! Báwo ni wọ́n ṣe máa ń ronú awkwardly bí eléyìí náà? Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ̀ ló ń pọ́n. Ọmọ yìí ṣàgbèrè ẹlóge ló ń ṣe. Irú kí nìyẹn? Ẹ̀ẹ́dẹ̀ dákẹ́ kí ló ń ṣe yín kan tó ṣe nìkan rí náà? Ẹ̀yin nìkan lẹ wá bí ni, ẹ̀yin nìkan lẹ mọ̀ jù ni, kí ló ń ṣe yín, kí ló ń wọ́ọ̀rì yín? Ẹ má ẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀ mọ́. You are leaving this house tonight. Are you serious? I bet it with you. If you don't leave this house by this minute, you will be in danger. Adébẹ́ tó dọ̀ mama òyìnbó gbogbo òyìnbó tí Yorùbá fi ẹni kó lu ẹ̀rù lọ sí sùkúl. Mo ti fẹ́ dàbí lórí mi kò pé mo dáadáa bá. Kí ló dé? Mo fẹ́ pa mí ni. I will leave you. You want me to leave? I will leave. Jerry from 90. Bọ́dá And you are here. bọ̀dá ẹ kọ́kọ́ gbọ́ kinní kan tó máa dá yín lójú. Ẹ gbàjú 4 years lọ́wọ́ mi o. Ẹ wá pè mí ní non-entity. Wàhálà ẹ̀yin kan nọ̀nẹ́ ọ̀nà onúgbò ni. Bọ́dá ṣe bọ́dá gbọ́ mi létí. Bọ́dá gbọ́ mi létí. I did never worry. I never worry. Báwo ni a ṣe ọ̀rọ̀ tó wà lẹ̀? Mo fẹ́ àṣọ yẹn.